Èyí ni ìgbà mẹ́fà tí ààrẹ Tinubu gba owó ìyá látìgbà tó ti ń darí ìjọba Nàìjíríà. Ní ọ̀sẹ̀ tó kọjá ní ilé aṣòfin àgbà buwọ́lu èròǹgbà ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu láti yá owó tó lé ní bílíọ̀nù $21 láti fi dí àwọn àlàfo tó wà nínú àbá ìṣúná ọdún 2025. Ìjọba Nàìjíríà ní àwọn máa lo owó náà láti fi ṣe àwọn ètò ìdàgbàsókè ní ẹ̀ka ìlera, ètò ẹ̀kọ́, ààbò àti àyíká. Bílíọ̀nù $3 nínú owó náà ni ìjọba ní àwọn máa fi ṣe àtúnṣe ètò ìrìnnà ojú irin ní ẹkùn ìlà oòrùn Nàìjíríà. Èyí ni àkójọ ìgbà mẹ́fà tí ààrẹ Bọ́lá Tinubu ti gbà láti ìgbà tó ti gba ipò gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà. Ọjọ́ 22 oṣù keje, ilé aṣòfin àgbà buwọ́lu ìbéèrè ìjọba àpapọ̀ láti yá owó tó lé ní bílíọ̀nù $21 nílẹ̀ òkèèrè láti fi ṣe àwọn àkànṣe iṣẹ́ láàrin ọdún 2025 sí 2026. Ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2025, ìjọba àpapọ̀ buwọ́lu yíyá owó $648 mílíọ̀nù ní ilé ìfowópamọ́ Exim Bank ti orílẹ̀-èdè China láti fi ṣe ọ̀nà tó so ibùdókọ̀ ojú omi Lekki pọ̀ mọ́ ilé-iṣẹ́ ìfọpo bẹntiróòlù. Ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2024, ilé aṣòfin àgbà buwọ́lu ìbéèrè ẹ̀yáwó bílíọ̀nù $2.21 láti ilẹ̀ òkèèrè láti fi ṣe àmúṣe àbá ìṣúná ọdún 2024. Ọjọ́ 13 oṣù kẹfà 2024 ni Nàìjíríà rí ẹ̀yáwó bílíọ̀nù $2.5 gbà láti ilé ìfowópamọ́ àgbáyé lójúnà àti mú ìgbòòrò bá ètò ọrọ̀ ajé àti láti fi ṣe àtìlẹ́yìn fáwọn aláìní. Ọjọ́ 1 oṣù karùn-ún yìí ni ìjọba àpapọ̀ rí àtìlẹ́yìn ilé aṣòfin àgbà láti yá $500 mílíọ̀nù láti fi ṣe òpó mítà iná mọ̀nàmọ́ná fáwọn èèyàn. Èyí tó wà lára èròǹgbà ẹ̀yáwó bílíọ̀nù $7.94 fún ọdún 2022 sí 2024. 30 oṣù kejìlá 2023, ilé aṣòfin àgbà ṣe àtìlẹ́yìn fún ìjọba àpapọ̀ láti yá bílíọ̀nù $7.4 àti €100 mílíọ̀nù ní àmúṣe èròǹgbà láti yá owó àpapọ̀ bílíọ̀nù $7.4 láàrin ọdún 2022 sí 2024. Nígbà tó fi máa di ìparí oṣù kẹta ọdún 2025, gbèsè tí Nàìjíríà jẹ ti wọ $1,911.11. Èyí ló jẹ́ àlékún $1,37.7 sí iye gbèsè tí Nàìjíríà jẹ ní oṣù kejìlá ọdún 2024. Gẹ́gẹ́ bí àjọ tó ń mójútó gbèsè Nàìjíríà ìyẹn National Debt Monitoring Office ṣe sọ, àlékún gbèsè yìí ló ń wáyé bí Nàìjíríà ṣe ń gbé ẹ̀yáwó tuntun láti ilẹ̀ òkèèrè àti bí owó náírà ṣe ń já wálẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Abdulkareem Nimot ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.